Hello, ẹ̀yin èèyàn wa, ẹ kú déédé àsìkò yìí. Níbikíbi tẹ́ bá wà, bóyá àárọ̀ ni, bóyá ọ̀sán bá alẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àsán, ẹ kú àárọ̀, ẹ kú gbogbo ẹ̀. Eléyìí tún ó gẹjẹ gbé o. Àwa la fà á. Yorùbá ló fà á. Nígbà tí ẹnu wọn ò kò. Bó jẹ́ pé wọ́n máa fi òótọ́ lẹ̀, wọ́n máa ṣàbòsí. Báwo ni oríṣiríṣi òní wọ́n ò ní máa sín tán sí Yorùbá lórí? Àrífín iléègbé. Bàbá kan báyìí, kí tiẹ̀ lórúkọ wọn ní Mọ́là ni, kì í ṣe Mọ́là, wọ́n ní Fúlàní ni. Ló bẹ̀rẹ̀ sí ní wẹnu, kò bá kò gbé sí bàbá Tinubu lórí. Ìgbà tí bàbá Tinubu gan ò dúró déédé, ló bá ní pẹ́pẹ́ sí o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tù, àwọn ò rí nǹkan kan, àwọn ò ṣègbà, àwọn ò ṣàwo. Pé wọn ì tí ẹnu ọjọ́ mẹ́ta yìí náà gbọ́ pé níṣe ni Remi Tinubu, ìyàwó bàbá, wọ́n níṣe ló gbé ẹ̀tọ́ wa, ẹ̀tọ́ àwọn, pé ó gbé ẹ̀tọ́ àwọn Fulani, ó gbé lọ sí Ifẹ̀, lọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n ló gbé lọ́bẹ̀, ó lọ squander owó, odindi 1 billion ló lọ síbẹ̀ tó lọ squander. Kí ló fi ṣe? Wọ́n sì ń béèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ wo tiẹ̀ ni Remi Tinubu ń ṣe? Ṣó ń tajà ni? Àbí company wo ló ti ń ṣiṣẹ́? Àbí kòkó bàbá àṣàsùn? Níbo ló ti rówó? Ṣé bá ra owó wa ilẹ̀ Nàìjíríà tó gbé odindi 1 billion tó gbé lọ fún Ọọ̀ni of Ifẹ̀? Tọ́ ni project kan ṣe gbá ṣàwo. Àwọn dẹ̀ wà nọ́ọ̀tù ń bẹ̀ yẹn. Kò sí owó kankan tó ń gbé wá fáwọn. Àwọn ò rí nǹkan kan. Ẹ jẹ́ mọ̀ pé this Yorùbá nation tá à ń sọ, tá à ń pariwo, tá à ń ṣe. Ṣebí gbogbo nǹkan tá à ń rí náà nìyẹn. Gbogbo nǹkan tá à ń rí nínú Yorùbá nation, tá à ń rí Nàìjíríà. A ní kí ẹ bá wa dá sọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá. Instead kí ẹ dá sọ̀rọ̀ Yorùbá nation. Bàbá Fulani nìkan ló dìde yẹn. Ló ń pariwo, ló ń sọ̀rọ̀ fatafata. Ó lóun ex-government official. Kíní ló tiẹ̀, ó lóun tiẹ̀ sáàfù military tiẹ̀ lóun pè rẹ̀. Bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní sọ òyìnbó fatafata. Bó ti jẹ́ pé àwọn Yorùbá, wọ́n máa ń gbè sẹ́yìn ara wọn. Yorùbá máa ń ṣe gbá, Yorùbá máa ń ṣàwo. Kọ́ bá wọn béèrè lọ́wọ́ Remi Tinubu. Ibi tó ti rí 1 billion tó gbé lọ sí Ifẹ̀, tó gbé lọ sí Ilé Ifẹ̀, tó gbé lọ fún Ọọ̀ni of Ifẹ̀. Pé ó ní project, ó ní irú project rádaràda wo ni. Ó ní wọ́n máa pín owó yẹn mọ́ra wọn. Àbí ọmọ Ifẹ̀ mélòó ni, àbí ọmọ Yorùbá mélòó náà sọ pé wọ́n pín owó yẹn fún. Owó yẹn tó ti wọlẹ̀ síbẹ̀ yìí. Ẹ má wulẹ̀ já tanra wa. Gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá. Ṣé ẹ ráyè yín lóde? Ẹ̀yin bàbá. Bàbá yẹn jáde, Fulani for that matter. Tó ń sọ̀rọ̀, ó ń sọ̀rọ̀ on behalf of àwọn Fulani. Yorùbá mélòó ló lè jáde gbangba bẹ́ẹ̀ yẹn tó máa tó àgbà Yorùbá tó máa ní nǹkan tó ń ṣe ní ilẹ̀ tí bàbá Tinubu ń ṣe. Wọ́n ti mú gbogbo wa, wọ́n ti pa wá lẹ́nu mọ́. Pé kí la lè sọ, ẹ̀rù ń bà wá. Mostly àwọn ọba àtàwọn òjì, gbogbo àwọn lọ́balọ́ba, wọ́n dákẹ́. Bóyá Tinubu kẹ̀dẹ̀ rí, bóyá lòun ló kó gbogbo wọn láyà jẹ. Wọ́n ní bóyá kó má bàa gba ìjọba lọ́wọ́ wọn, àbí kó gba ìrùkẹ̀rẹ̀ àtọ̀pá àṣẹ lọ́wọ́ wọn. Wọ́n ní ẹ̀rù ń bà wọ́n. Ẹ wo bàbá Fulani yẹn. Ó mà dùn mí o, mà ti escape orúkọ ẹ̀ o. Ó bá ní pẹ́pẹ́ sí o. Kán wo subsidy tí wọ́n sọ pé kán pín fún àwọn aráàlú, kán fi ṣe àǹfààní fún àwọn aráàlú. Wọ́n ní kán béèrè lọ́wọ́ bàbá Tinubu bí tó kó owó yẹn sí. Àwọn World Bank ló tiẹ̀ sọ. Torí a ti rí arínú kíní. Tó ń sọ pé bàbá Tinubu gbogbo owó tó lọ yá lọ́wọ́ World Bank. Almost every week àbí every 3 days ló fi ń yáwó lọ́wọ́ àwọn ní World Bank. Pé kí ló fẹ́ fi san? Pé ó ń dá wọn lójú
gbangba pé Ọlọ́run jẹ́ kí Nàìjíríà bọ́ nínú gbèsè wàhálà tí Tinubu kó wa sí. Òun ni nígbà tí Goodluck wà pé wọ́n ní Goodluck ó ń ta epo ní 80 naira ìgbà àsìkò àbí 85 nígbà ayé Goodluck. Ó dáyé Buhari ta tiẹ̀ ní 185 ó fi 100 naira kún. Ayé Buhari la wá wà títí ìgbà míì á bọ́ sí 200. Àwọn èèyàn pariwo a tó dá padà sí 180. Nígbà tó yá a tó dá sí 90. Tí wọ́n á tún ti pariwo a tó dá padà sí 180. 185 ṣẹ́ la ṣáà ní gbogbo ànájú mú sí tá à ń rà tá tún pariwo pé nǹkan ti wọ́n jù. Bẹ́ẹ̀ sì nígbà tí bàbá Tinubu ó sọ pé òun kọ́ pé kò sẹ́ni tó dìbò fún òun nìkan ló fowó ẹ̀ ra ìbò tóun ìbò òun pówó òun lòun fi ra ìbò òun. Ìyàwó ẹ̀ náà tún sọ pé kì í ṣe pé bóyá wọ́n fẹ́ wá sí Nàìjíríà láti wá máa ná owó Nàìjíríà. Owó àwọn làwọn ná o. Àwọn ti lówó wọn káwọn tó ṣe kíní o. Lóòótọ́ nígbà tí bàbá Tinubu dé bẹ̀ ó wá sọ gbangba nígbà tí gbogbo ariwo ń pa. Ìnira yìí pọ̀ ìnira yìí pọ̀. Bàbá Tinubu èwo ni tepo tẹ́ tún fà lọ sí adúrú owó yẹn. Bàbá Tinubu ó ní ẹ̀ tí ì dá kan mọ̀. Ó ní preamble lẹ́yìn rí. Ẹ̀ tí ì rí kankan nígbà tó ń bá máa dé sí i. Pẹ́rẹ́ tó dáhùn oníṣègùn owó òun lòun ná. Títí ẹni gbogbo problem Nàìjíríà. Ṣèbí òun ló lówó tóun ná? Àbí ìtumọ̀ yẹn? Ǹbó òun ló kówó òun lọ sí dé ìjọba? Owó tóun lòun torí owó òun lòun fi ra position tóun wà yẹn. Kí gbogbo Nàìjíríà kan lọ gbẹ́nu dákẹ́. Ǹjẹ́ kó tán àbí kò? Òun lòun ṣiṣẹ́ owó òun. Ìyàwó ẹ̀ ní àwọn ò wá náwó Nàìjíríà owó tiwọn ni. So ẹ rí pé wọ́n dìídì wá. Purposely pé kí wọ́n á ṣèkà fún Nàìjíríà. Torí ẹ̀ ló ṣe ní ìpàkọ́ òyò ṣùtì torí ẹlẹ́gàn ló ti dàrú. Òun náà ń ṣe òun àti ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ wá gbé 1 billion. Ṣé òun ló pa 1 billion tó fi gbé lọ sí Ifẹ̀? Ẹ wo Borno state tí ọmọ Tinubu bí 500 million bí 500 billion wọ́n ló gbé lọ sí 500 million náà ni tó gbé lọ sí Borno. Àwọn èèyàn wa náà gbogbo wọn náà wọ́n dáwó fún àwọn Borno nígbà yẹn. Kí bàbá Mọ́là bí Mọ́là dẹ̀ bí kí ló ń jẹ Fulani. Bàbá Fulani yẹn ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀yìnbó fatafata tó ń kan Tinubu lábùkù tó ń bu tí ìyàwó ẹ̀ náà tún ń bu. Tó tún bú ìyàwó Tinubu tí gbogbo wọn ní Tinubu yìí pé ìkà ló wá ṣe fún àwọn. Àwọn wà níbẹ̀ yẹn Tinubu ní north kò dá sí àwọn kò ṣe kíni. Ìyàwó Tinubu lásán ó lọ gbé 1 billion ó gbé yẹn lọ fún Yoruba land that is ààfin of Ifẹ̀. Ó gbé lọ fún ọba Ifẹ̀ ọba Ọ̀jájá gbé 1 billion lọ fún. Iṣẹ́ wo ló ṣe iṣẹ́ wo kì í ṣe gbogbo Nàìjíríà náà squad. Ebi dẹ̀ ń pa àwọn èèyàn. Ebi ń pa àwọn ọmọ wọn ò lè lọ school gbádùn. Oúnjẹ wọn wà tán tí jẹun kánú tán rówó ilé ìwé san. Báwo náà ṣe fẹ́ sọ pé wọ́n fẹ́ lọ ilé ìwé? Pé kò sówó. Àwọn nǹkan jókòó sílẹ̀. Ní Nàìjíríà mú squander tó ń ba owó jẹ́ ìyàwó Tinubu. Kọ́ béèrè lọ́wọ́ ìyàwó Tinubu pé ìyàwó Tinubu iṣẹ́ wo ló ṣe? Iṣẹ́ wo ni ìyàwó Tinubu ṣe tó fi di pé ó lọ kó adúrú owó yẹn tó gbé lọ sí Ifẹ̀? So àwọn Fulani sọ pé àwọn wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn nìkan ni. Kọ́ má tiẹ̀ dá sí Yorùbá ni kọ́ má tiẹ̀ dá sí ilẹ̀ Yorùbá. So wọ́n ti wá jọra wọn lójú pé wọ́n sọ pé gbogbo Nàìjíríà àwọn làwọn ní. So ẹni owó tó bá máa jáde ní owó pọ́ọ̀sì Nàìjíríà kó jẹ́ pé north nìkan kó wá. Kẹ́dẹ̀ máa wo kó tó di time tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tó rán jàjà gbé owó lọ sí ilẹ̀ Yorùbá 1 billion. Ó yàjà mú lọ ṣe kíní ó yà fowó yẹn lọ ṣe nǹkan lọ́hùn tó gbé fún wọn.
bàbá Fúlàní yẹn. Tẹ́ bá tiẹ̀ rí gbogbo nǹkan tó ń sọ jáde, kì í ṣe nǹkan tẹ́ ẹ̀ náà sọ. Kó tó di ìwò yìí, ṣebí wọ́n ti ìgbà tí Tinubu tẹ̀ tó wá sí ó tó bẹ̀rẹ̀, ìgbà tó ká tiẹ̀ nígbà tó tiẹ̀ wọ orí oyè yìí, ẹ̀ mọ iye tí Tinubu máa fi ń kó fún wọn, tó ń gbé lọ sí north, kó tó ṣe nǹkan kan sílẹ̀ Yorùbá, north àti ìjẹun àti yó. Ó ní bàbá yẹn ní gut láti sọ pé torí pé wọ́n rí pé ìyàwó Tinubu lọ fi 1 billion lọ ṣe nǹkan kan ní Ifẹ̀, lọ́sọ̀ọ́ ní Ọọ̀ni of Ifẹ̀, wọ́n ti ń jowú. A ní k'Ọlọ́run kó gbà wá. Yorùbá nation no going back. Kí ni mo wí? Yorùbá nation no going back. Kẹ́ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Kẹ́ lọ sí comment section torí àwọn Yorùbá, I don't know, because of ìwà bí ìbẹ̀rù ló ń ṣe wọ́n o, bí àbòsí ló mú wọn, ló gba gbogbo ọgbọ́n tó yẹ kán fi sọ̀rọ̀ sí bàbá Tinubu irọ́. Ó dáa jẹ́ ká ṣe Yorùbá nation, wọ́n ní wọn ò fẹ́ Yorùbá, wọ́n tún lọ ń side Tinubu. Ẹ̀yin kẹ̀dẹ̀ rèé, ẹ lè sọ̀rọ̀. Àwọn Fúlàní tí wọ́n ti ń bá yín wí ńsìn, báwọn làwọn ní Nàìjíríà. Ẹ jókòó bẹ̀ kí àwọn Fúlàní kan wá kó yín lẹ́rú. Ẹ̀yin èèyàn wa, ẹ bá fi ìtókù sí comment section. Kẹ́ bá share, kẹ́ bá like, kẹ́ bá subscribe. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa o. Ìbọ̀rọ̀ náà sọ fún ọmọlúàbí. Ọlọ́run kó jọ̀ọ́, Ọlọ́run á jẹ́ kí a ṣàtúnṣe. Yorùbá nation no going back. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa.